Iku Oro tí gómìnà Gomina Buni ìbá kú, ọ̀kan lára àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ló pa ìyá mà ṣe o. Orí kó gómìnà ìpínlẹ̀ Yobe Gomina Buni yọ lọ́wọ́ ikú òjijì lásìkò tí àwọn afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram ṣe ìkọlù sí òun àti ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ lójú ọ̀nà márosẹ̀ Jakana sí Mainoki nípínlẹ̀ Borno. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe DSP Dungus Abdulkareem fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn oníròyìn. Nínú ìṣẹ̀lẹ̀ àkọlù náà, gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí ni pé ọlọ́pàá kan jáde láyé nígbà tí àwọn èèyàn mẹ́fà míì sì farapa yánnayànna káì. Bí ìkọlù náà ṣe wáyé, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ni pé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n tẹ̀lé gómìnà lọ sílùú Maiduguri fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fásitì ìlú Maiduguri níbi tí wọ́n ti fún igbákejì ààrẹ Nàìjíríà Kazeem Shettima ní oyè ọ̀mọ̀wé. Ẹ̀wẹ̀, àwọn agbésùnmọ̀mí náà ni wọn kò mọ̀ pé gómìnà Gomina Buni kò tẹ̀lé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ padà sípínlẹ̀ Yobe. Èrò wọn ni pé ó tẹ̀lé wọn rìn lójú ọ̀nà náà. Wọ́n ní níṣẹ́ ni gómìnà náà dúró sílùú Maiduguri nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ sì padà sí Yobe nítorí ó múra láti gba ìlú Maiduguri lọ sí Àbújá fún iṣẹ́ míì. Àsìkò tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà náà ń padà ní ìkọlù ọ̀hún wáyé bó tilẹ̀ jẹ́ pé kò tẹ̀lé wọn. Iléeṣẹ́ ìròyìn abẹ́lé tó gbé ìròyìn náà jáde jábọ̀ pé agbẹnusọ gómìnà Mama Muhammed sọ pé ṣe ni ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún àtàwọn ọlọ́pàá aláàbò gómìnà dojú ìbọn kọ ara wọn níbi tí ọlọ́pàá mẹ́ta ti fara pa. Mama ṣàlàyé pé àwọn ọlọ́pàá ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò gómìnà borí àwọn agbésùnmọ̀mí ọ̀hún àmọ́ nínú wọn fara pa. Mama ní gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbófinró wa dojú ìbọn kọ àwọn agbésùnmọ̀mí náà, èyí tó mú kí àwọn agbésùnmọ̀mí ọ̀hún sá padà sẹ́yìn. Ó ní àmọ́ ó ṣeni láàánú pé ọlọ́pàá kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí ọmọ ogun méjì, awakọ̀ kan, ọlọ́pàá mẹ́ta àti òṣìṣẹ́ DSS kan náà sì farapa. Ó ní lẹ́yìn ìkọlù náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún balẹ̀ sílùú Damaturu níbi tí wọ́n ti kó àwọn tó farapa lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí.